bá ṣe máa rí àwọn Rmqk ilé ní tí wọ́n máa ṣàfitì ara wọn sínú Islam nígbà míì, tí wọ́n máa ṣàfitì ara wọn sínú tasawuf nígbà míì. Kódà ẹ máa rí wọn tí wọ́n máa lọ pa àwọn èèyàn tá a mọ̀ sí èèyàn gidi nínú àwọn àfáà, wọ́n lè bá wọn ya fọ́tò, wọ́n lè pè wọ́n sóde, wọ́n lè lọ sọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ kí wọ́n káwọn èèyàn mọ̀ rí pé a ṣe báwọn nù lọ́dọ̀ kan nínú àwọn àfáà tá trust. Mùsẹ́límọ̀ náà pàdé ànábì tí wọ́n ń ṣe yìí kò jẹ́ ète tuntun sáwà. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ máa gbọ́ tí wọ́n máa ka àwọn nǹkan kan lẹ́nu, kódà ilé máa gbọ́ subuhun quddus rabbul malaikati wa ruhi tó jẹ́ pọ̀rọ̀ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ni. Ẹ lè máa gbọ́ ya rọ́kọ̀ ya ìlú. Lára tí Mùsẹ́límọ̀ rí ṣe ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ nígbà náà tí fitna rẹ̀ fi pọ̀, òun ni pé òun náà ń sọ pé òun ti gba wáàyí látọ̀dọ̀ Ọlọ́run, ó sì dá láhán púpọ̀. So nǹka kìíní kan sí lábàá máa pè ní sájọ́n, ọ̀rọ̀ rẹ̀ ní rídìm tó pọ̀ gan bí báńkà a máa dùn létí. Lára tí Mùsẹ́límọ̀ ní pẹ̀lú àwọn pípò yìí ni. So nígbà tá ànábì kú tán, Abubakar tó tẹ̀lé ja ogun rídà tó jà yìí, wọ́n rán Saifullah Khalid ibn al-Walid, wọ́n rán lọ sọ́dọ̀ àwọn Banu Hanifa, wọ́n dì. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil amin. Nígbà tó di ní ọdún kẹsàn hijra náà Muhammad sallallahu alaihi wasallam lọ sí Madina, àwọn òǹrànràn tribe tí wọ́n wà ní gbèríko Mẹ́kà àti látàwọn ìlú míì, wọ́n bẹ̀rẹ̀ sí lọ bá náà Muhammad ní Mẹ́kà láni Madina láti sọ fún páwọn ti gba Islam kí wọ́n sì ṣe mùbáyà pé Islam làwọn mọ̀ ṣe láti sin lọ. Nínú àwọn ìlú tí wọ́n wá láti ìlú kan tá ń pè ní Yamama wà níbẹ̀, bẹ́ẹ̀ ni tribe kan bẹ láàrin wọn tí wọ́n ń pè ní Banu Hanifa. Nínú àwọn Banu Hanifa yìí láti rí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Musailimah. Gbogbo ẹni bá mọ ìtàn Islam ẹ̀mẹ́ni tá ń pè ní Musailimatul Kadhab, ìran Banu Hanifa yìí. Lọ́jọ́ tó pàdé pẹ̀lú ànábì kò ní interaction pẹ̀lú ànábì, àmọ́ tẹ̀lé àwọn tribe ẹ̀ lọ. So nígbà tó padà délé kò pẹ́ ó declare pé ànábì Ọlọ́run lòun náà, bá ànábì ti jẹ́ ànábì Ọlọ́run ó declare pé ànábì Ọlọ́run lòun náà. Àwọn kan ò tẹ̀lé, ṣùgbọ́n Ọlọ́run ọba wá ṣàánú rẹ̀ torí pé ó fẹ́ fìyà jẹ. Ọlọ́run ọba fún ní nǹkan táwa ń pè ní social proof ní line industry wa. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Rajal ibn Unfuwa, òun tẹ̀lé lọ síbẹ̀ lọ́jọ́ náà, òun wá ń bá Musailimah jẹ́rìí sí pé lóòótọ́ ni òun wà ń bẹ nígbà tá ànábì jẹ́rìí pé Musailimatul Kadhab òun náà ti gbẹ́sìn tiẹ̀ wá ànábì Ọlọ́run kan lòun náà lẹ́yìn ìgbà tó ń jẹ́ ànábì. Ìyẹn làwọn èèyàn rẹ̀ bá kó fitna náà bá bẹ̀rẹ̀ sí ní wọnú gúrùpù ẹ̀ níjọ. Ọdún kọkànlá ànábì sallallahu alaihi wasallam kú, àwọn tí wọ́n yarí bá àwọn òṣè Islam mọ́ ẹni tó kápá àwọn ló ti lọ wọ́n pọ̀. Bẹ́ẹ̀ ni nínú àwọn tí wọ́n lágbára jù nínú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀, òun làwọn Banu Hanifa torí Musailimah ti ń bẹ láàrin wọn. Nǹkan kan ni Musailimah ló ní pẹ̀lú àwọn tí wọ́n ń pera wọn ní Rmqk lénìí. Àkọ́kọ́ nínú ẹ̀ dídì clear pé àwọn mú nǹkan kan tó jẹ́ tuntun wá pànábì sí sanction rẹ̀. Bá ṣe máa rí àwọn Rmqk lénìí tí wọ́n máa ṣàfitì ara wọn sínú Islam nígbà míì, tí wọ́n máa ṣàfitì ara wọn sínú tasawuf nígbà míì. Kódà ẹ máa rí wọn tí wọ́n máa lọ pa àwọn èèyàn tá a mọ̀ sí èèyàn gidi nínú àwọn àfáà, wọ́n lè bá wọn ya fọ́tò, wọ́n lè pè wọ́n sóde, wọ́n lè lọ sọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ kí wọ́n káwọn èèyàn mọ̀ rí pé a ṣe báwọn nù lọ́dọ̀ kan nínú àwọn àfáà tá trust. Mùsẹ́límọ̀ náà pàdé ànábì tí wọ́n ń ṣe yìí kò jẹ́ ète tuntun sáwà. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ máa gbọ́ tí wọ́n máa ka àwọn nǹkan kan lẹ́nu, kódà ilé máa gbọ́ subuhun quddus rabbul malaikati wa ruhi tó jẹ́ pọ̀rọ̀ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ni. Ẹ lè máa gbọ́ ya rọ́kọ̀ ya ìlú. Lára tí Mùsẹ́límọ̀ rí ṣe ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ nígbà náà tí fitna rẹ̀ fi pọ̀, òun ni pé òun náà ń sọ pé òun ti gba wáàyí látọ̀dọ̀ Ọlọ́run, ó sì dá láhán púpọ̀. So nǹka kìíní kan sí lábàá máa pè ní sájọ́n, ọ̀rọ̀ rẹ̀ ní rídìm tó pọ̀ gan bí báńkà a máa dùn létí. Lára tí Mùsẹ́límọ̀ ní pẹ̀lú àwọn pípò yìí ni. So nígbà tá ànábì kú tán, Abubakar tó tẹ̀lé ja ogun rídà tó jà yìí, wọ́n rán Saifullah Khalid ibn al-Walid, wọ́n rán lọ sọ́dọ̀ àwọn Banu Hanifa, wọ́n defeat wọn. Mùsẹ́límọ̀ kú síbẹ̀, àdéhùn Ọlọ́run ọba ṣe yìí pé walaqad sabaqat kalimatuna li ibadina al-mursalin innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun. Àdéhùn Ọlọ́run ọba ti wà pé àwọn tá rán níṣẹ́ ní tòótọ́, àdéhùn ti wà lórí pé àwọn ni wọ́n máa borí gbogbo ogun, á sì ràn wọ́n ṣe, kò sí tí bá wù kó ṣẹlẹ̀. Mùsẹ́límọ̀ ò exist mọ́ Islam ń bẹ. Ohun tá a fẹ́ lò ní pé àwọn Rmqk yìí, àwọn kọ́kọ́ ni àkọ́kọ́ threat tí ó bá Islam láyé, ohun tó le jù wọ́n lọ ti ṣẹlẹ̀ sẹ́yìn. Torí bẹ́ẹ̀ òun ni mo fẹ́ fi ṣe wáàsí fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí lénìí tó létí tí ń gbọ́rọ̀. Ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín o.
máa ṣe wáàsí fẹ́ni jẹ́ mùsùlùmí tí ò ní attachment méyàn kankan, máa ṣe wáàsí fẹ́ni tó bá ní àwọn pípù nínú ẹbí, pàápàá jùlọ máa wá ṣe wáàsí fáwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa nílẹ̀ Yorùbá. ẹ má bínú ẹ̀yin bàbá wa mi tó wáàsí ṣe fún yín o, mo kàn fẹ́ mu wá bí ìmọ̀ràn ni. A'udhu billahi minash shaitonir rajim. Ọlọ́run sọ wípé qad kanat lakum uswatun hasanatun fi Ibrahima walladhina ma'ahu. Àpèjúwe tó dá wà fún yín látara Nabi Ibrahima àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀. Idh qalu liqawmihim inna bura'a'u minkum wa mimma ta'budun. Níjọ́ tí wọ́n ń wí fún wọn wípé ẹ̀yin ìjọ wa tẹ́ wípé ẹ̀ ní ṣe tọ́lọ́run ọba yìí, àwa ti yọpá àti yọsẹ̀ kúrò lọ́rọ̀ yín o, àti gbogbo ń tẹ̀ ń sìn pátápátá tó yàtọ̀ sí tọ́lọ́run. Kafarna bikum, aya kèfèrí sí ń tẹ́ gbàgbọ́, Ọlọ́run ọba nìkan làwa nígbàgbọ́ nínú, a kì í pe màláíkà, a kì í pe ẹ̀mí, a kì í pe èṣù. Wa bada baynana wa baynakumul adawatu wal baghdha hatta tu'minu billahi wahda. Láàrin àwa àti yín lè ní ọ̀tá àti kórìíra ti bẹ̀rẹ̀ hatta tu'minu billahi wahda, títí tẹ́ fi nígbàgbọ́ nínú pé Ọlọ́run ọba ẹyọ kan ni. A kì í sìn kankan nínú gbogbo t'Ọlọ́run ọba dá, gbogbo bó bá ti wù kó jọjú àbí kó lágbára tó, Ọlọ́run ọba nìkan la máa sìn. Àdéhùn mùsùlùmí pẹ̀lú Ọlọ́run ọba ni. Illa qawla Ibrahima li abihi la astaghfiranna lak. The only thing tó yàtọ̀ nínú ọ̀rọ̀ wọn jọ́nà ni pé Ibrahim wí fún bàbá rẹ̀, kò tí ì mọ̀ pọ́ta Ọlọ́run ni, kò sì tí ì mọ̀ òfin Ọlọ́run lórí àwọn tí wọ́n bá jọ́ta Ọlọ́run pé ń tọrọ dáríjì fún ọ. Nígbà wọn wá lọ tán, Ibrahim wá ń wí pé Rabbana, ìwọ Ọlọ́run ọba o, tawakkalna alayka tawakkalna, ìwọ Ọlọ́run ọba lágbára jì, wa ilayka anabna, ọ̀dọ̀ rẹ̀ la máa padà sí tá máa túbọ̀ ẹ̀ṣẹ̀ wa ilayka al-masir. Àwa máa mọ̀ dájú pé à ń padà bọ̀ wá bá ọ, a lè torí ogun ayé kankan ká mọ wá sí nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run. Gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí ẹ má gbàgbé o, ojú ọ̀nà Ànábì Ibrahim là ń tẹ̀lé o. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá pera rẹ̀ ní Rmqk lénìí, ẹ declare ogun against wọn o. Èmi kọ́ ni mò ń pa yín láṣẹ, ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Tí àyà tí mo kà fún yín bí ò bá wá dá sí yín lójú tó, ẹ jẹ́ nǹkan míì fún yín. Torí àwọn nǹkan ń bẹ nínú yín tí wọ́n jẹ́ ẹbí wọn, àwọn nǹkan ń bẹ nínú yín tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn, àwọn nǹkan ń bẹ tí wọ́n jẹ́ classmate. Ọlọ́run ọba sọ nǹkan kan fẹ́yìn náà. Ọlọ́run ọba sọ wípé la tajidu qawman yu'minuna billahi wa rasulihi wal yawmil akhir. Ẹ lè rí àwọn ẹnìkankan tí wọ́n mọ̀ pé ra wọn ní mùsùlùmí tí wọ́n sì ń retí pé àwọn ó pàdé Ọlọ́run ọba níjọ́ kan, àwọn ó ṣèṣirò nítòótọ́. Yawadduna man hada Allaha wa rasulahu, kí wọ́n máa wá lọ bá ṣọ̀rẹ́ gbogbo ẹni tí bá ń takun tí ń bẹnu Al-Qur'ani, tí ń dorí ẹ̀ kodò, tí ń sọ pé òun ti rí ọgbọ́n kankan àbí mímọ̀ kankan, wisdom, wa rasulahu, tí ń sọ pé ẹ fọ̀rọ̀ ànábì ilẹ̀, ọgbọ́n tuntun ti dé, afẹ́ infuse Islam pẹ̀lú modern idea. Ẹ lè bẹ́ni jẹ́ mùsùlùmí kó máa pera wọn lọ, kó máa bárù wọn ṣọ̀rẹ́ láíláí. Ẹ̀yin ọmọ ìyá wa, ká bárù Rmqk ṣọ̀rẹ́ torí pé wọ́n jẹ́ bí Ọlọ́run ọba wa sọ yìí pé walau kanu aba'ahum, kódà tó bá ṣe pé àwọn tí wọ́n ń bọ́ lọ́wọ́ àtànábì ṣọ̀tá àbí tí wọ́n ń dabarú ọ̀rọ̀ ẹ̀sìn yìí, bí wọ́n bá jẹ́ bàbá fún wọn, aw abna'ahum, àbí kó jẹ́ pé ọmọ tí wọ́n bínú ara wọn, aw ikhwanahum, àbí kí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ kankan náà ló pa wọ́n pọ̀, aw ashiratahum, àbí kí wọ́n jẹ́ close relative. Ọlọ́run ọba ò fẹ́ kí okùn ẹbí ó já, àmọ́ tó bá ti di pé á tẹ̀lé láàrin Ọlọ́run àtẹrú Ọlọ́run, la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq, a kì í tẹ̀lé ẹrú Ọlọ́run níbi tá ti kọlu Ọlọ́run. Gbogbo ẹni bá ti bọ́ Ọlọ́run ọba ṣọ̀tá, kódà bí wọ́n bá ń fi Islam bójú àmọ́ bá rú wọn ṣọ̀tá ni. Èmi kọ́ ni mo wí bẹ́ẹ̀, o Qur'ani ni mò ń kà fún yín. Ẹni bá jẹ́ mùsùlùmí òdodo tí ò fẹ́ rojọ́ wájú Ọlọ́run, kí wọ́n mọ̀ bá wí pé kílé tó ń bá wọn ọ̀tá Ọlọ́run ọba ṣọ̀rẹ́, ẹgbọ́n tí mo sọ, ẹ mọ́ tẹ̀lé tèmi, ẹ̀yin náà ṣí Qur'ani yẹn kà fúnra yín. Ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹni tí mo ní wáàsí fún. Ẹlẹ́ẹ̀kejì wáàsí tí mo fẹ́ ṣe, eléyìí wà fáwọn àfáà wa nílẹ̀ Yorùbá, àwọn tí wọ́n jẹ́ rọ́bìtọ̀ League of Afa. Ohun tí mo fẹ́ sọ fún yín kọ́ ni pé kẹ́ ṣe wáàsí fún wọn. Ẹ ṣeun, Ọlọ́run ó jàre yín pé ẹ ti ń ṣe wáàsí fún wọn already. Àmọ́ mo láwọn prediction kankan lórí ọ̀rọ̀ àwọn people yìí, gẹ́gẹ́ bí ẹni tí ìtàn bá yé. History is more than the path left by the past. It influences the present and shapes the future. Gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ nínú ayé ó ti ṣẹlẹ̀ rí. Àwọn tí mo fura sí pé yóò ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Rmqk yìí, mo fẹ́ wọ̀nà yín tẹ́ jẹ́ bàbá wa nípa wọn. Ṣé rí bí wọ́n ti ń lọ yìí, wọ́n mọ̀ gùnkè lọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀, wọ́n mọ̀ pọ̀ sí. Wọ́n ti ń háyà olórin, a rí ìyá ń káwọ́là láàrin wọn, a rí ẹlòmíì náà tí ń sọ̀rọ̀ pé ká support wọn, ká mọ́ criticize wọn. Ẹ ra àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ní lárí díẹ̀díẹ̀ tí wọ́n ó kún wọn,
torí pé ọmọ ogun èṣù wọn a máa kọ́kọ́ pọ̀ bí wọ́n bá kọ́kọ́ dé wọn gbòòrò kò sí ń tẹ́ lè ṣe natural cause ni a lágbára láti stop wọn ọlọ́run ọba tó dá wọn ní wò wọ́n ràn kí wọ́n mọ̀ ṣẹlẹ̀ náà ẹ rí pé àwọn màláíkà kan tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní dán níjò ní kí wọ́n tó kọ́ àwọn èèyàn ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ fún wa ó ní wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur kí wọ́n tó kọ́ èèyàn kankan láyé wọ́n máa sọ yìí pé fìtínà lájẹ́ wa àdánwò ní o ọlọ́run ọba ti sọ tí ò fẹ́ fún yín ó ti pé kẹ́ ẹ má débi idán o àdánwò làwa wá jẹ́ ẹ má débi idán yìí o bẹ́ẹ̀ bá wá fẹ́ kọ́ ó kù sí yín lọ́wọ́ àmọ́ ẹ bára yín nu jahannama bí wọ́n ti ń wọ́nu àwọn èèyàn tó yìí bẹ́ẹ̀ làwọn nǹkan ń tẹ̀lé wọn àwọn nǹkan ń bẹ hásọ́bù jahannama ni wọ́n iná làwọn ó lọ ẹ ra àwọn tọrọ yóò mọ jọ lójú àti rí èèyàn tí ń wí pé èyí tí wọ́n ń pè ń yaka ó làwọn àti rí tí ń wílé ni pé ayé wà spiritual ẹ dákun irú ọ̀rọ̀ jákujàku wo rèé báyé bá wá ń bẹ spirituality wo ló kù tí Islam ò kọ́ wa spirituality wo ló kù tá Ànábì sallallahu alaihi wasallam tí ò kọ́ wa kí lógun ayé tí ń bẹ ń bẹ tá a darí tí ń bẹ nu Kùránì kọ́ tá a dìfìtì débi pé àwọn kan wà invent rọ́ọ̀kọ̀ yá hílù wọn ò mọ̀ fi kó tàn jẹ bá wa lé ni àti gbogbo ẹni tó kún wọn àtàwọn tí wọ́n ń fi fíọ́rì bojú tí wọ́n ń sọ̀rọ̀ bí páwọn òsí láàrin wọn lé ni a mọ̀ yín dáadáa ọ̀rọ̀ ń bọ̀ wá kàn yín ohun tí mo fẹ́ kẹ́yìn bàbá wa mọ̀ ní pé àwọn pípé yóò grow fúngbà kan tí frustration wọn bá wá pọ̀ ẹ lè fẹ́ bẹ̀rẹ̀ sí ní persecute wọn publicly kẹ́ bẹ̀rẹ̀ sí ní fọlọ́pàá àbí lọ́ọ̀yà gbé wọn ẹ má ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ fìtínì ọ̀hún náà wọ́n ó lékún sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní masses ẹni tí mo ní làákàyè nínú wọn kì í tó nǹkan bó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wà bẹ̀rẹ̀ sí ní develop pity fún wọn wọ́n mọ̀ wá ní pé tó fi mú àwọn àfa ńláńlá tí wọ́n kó jọ tí wọ́n ń persecute wọn tó báyìí a jẹ́ pé di òótọ́ ni wọ́n wà tí nǹkan kan bá wá ṣe èèyàn kankan nínú wọn ó kúkú ṣẹ̀yí dínú ẹ mọ̀ jáyé mọ̀ wá wò bí pé torí kan rí pé wọ́n fẹ́ tún nǹkan ṣe òun ni wọ́n fi bẹ̀rẹ̀ sí nípa wọn ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní tì wọ́n mọ́lé kódà àwọn pípé iṣẹ́ mọ̀ pé wọ́n lẹ́sìn ó mì pé wọ́n nílò tí ń gáìdì wọn wọ́n lè mọ̀ọ́mọ̀ mú kan láàrin wọn bá ruwó bá pọ̀ kí wọ́n ṣèkà fún kí wọ́n máa wá pariwo pé àwọn àfáà Ìsìláàmù ni wọ́n pa aṣáájú wọn release press statement láìpẹ́ yìí ni wọ́n ń kọ síbẹ̀ yìí pé àkọ́kọ́ gbà tí ó jẹ́ ọ̀pá àwọn ìṣe mùsùlùmí nù ni wọ́n ń kọ síbẹ̀ pé ṣẹ́ gbogbo wàhálà tí wọ́n ń fojú wá hàn báwọn tí wọ́n bá ń ṣẹ̀sìn bí wọ́n ti máa ń ṣe tán bá rí nǹkan tuntun nù ó jẹ́ ọ̀pá àwọn ìṣe mùsùlùmí ẹ̀yin tẹ́ wá jẹ́ àfáà lẹ́yìn bàbá wa ẹ tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ẹ kàn já máa fi làákàyè ká máa fi ọgbọ́n àtòye ká máa fi pe àwọn èèyàn padà sí ìdí kìtàbà àti súnnà ní báyìí ẹ má bá wọn fa wàhálà kankan o physically legally àbí nǹkankan jihadun walakin laysa bisayfi wal qana jihad ló délẹ̀ yìí àmọ́ kì í ṣe máa tàdá láàlò jihadun walakin min khatibin mufawwah gbogbo ẹni bá dá láwọn tó ní mímọ̀ nínú wa àwọn lẹ́ẹ̀tì síwájú pé kí wọ́n máa jẹ́ abẹnugan kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yin àfáà wa ẹ mọ́ fàǹtí ò ṣe lẹ́sẹ̀ ẹ fi wọ́n lẹ̀ á tún wá mọ́ fẹ́lẹ́ yìí náà ṣe kìlọ̀ torí èèyàn kan wí fún mi níjó ní pé àfáà pẹ̀lú gbogbo eléyìí tẹ́ ń ṣe bí súnà sẹ́ẹ̀sì ń ṣe súfì mò ń ṣe súfì mi fi súfì lẹ̀ àmọ́ gbogbo ohun tá a bá ń ṣe nínú Islam lénìí tá a bá ti ìpera wa padà sínú Quran àti súnà irú àwọn àgbákò tá a mọ̀ fojú rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tí yóò mọ̀ ṣẹlẹ̀ léléyìí o ẹ dákun bá a bá ń sọ pé bídíà àwọn eléyìí ò dá ṣé bídíà tiẹ̀ ló dá bá a bá ti gba ìgbàláyè bídà nínú ẹ̀sìn a lè control rẹ̀ mọ́ so bàbá ti wá ń rí falsehood tá à ń rí batil tá à ń rí bàjẹ́ níbi kan tá à ń fojú fo torí pé a rí létí mọ́ wọn torí pé àwọn eléyìí wọ́n lókọ torí pé ìdílé àfa ńláńlá ni a lè define pé kẹlòmí o mọ́ dá falsehood tiẹ̀ lẹ̀ o ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin àfa wa ẹ̀yin bàbá àsìkò ti tó fún kálukú wa láti padà sínú kìtàbà àti súnnà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí pàápàá jù lọ ẹ̀yin olólùfẹ́ àlìfà àgbà mò ń fàṣìkò ìpè yín lẹ́ẹ̀kan sí ẹ sá sọ́ndà umbrella kìtàbà àti súnnà o ẹ sá sọ́ndà umbrella kìtàbà àti súnnà o láì jẹ́ bẹ́ẹ̀ ẹ kò sínú wàhálà àwọn tí wọ́n ń pera wọn ní Rmqk yìí wọ́n ní agbára kankan wọ́n ní àánú kankan tí wọ́n fẹ́ ṣe fún yín tí àwa ò mọ̀ fi Kùránì dánwò nínú ìgbésí ayé wa àtàwọn tí wọ́n súnmọ́ wa gbogbo ẹni bá fẹ́ sáàdì nǹkan ẹ sáàdì Ọlọ́run gbogbo ẹni bá fẹ́ wà ràn lọ́wọ́ ẹ wà ràn lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ dúpẹ́ ẹ dúpẹ́ fọ́lọ́run ni àwa kì í sọ pé a dúpẹ́ yá rọ́kọ̀ yá ìlú gbogbo ẹni bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run iṣẹ́ rẹ̀ ti dànù ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa kìtàbà àti súnnà tó àwa a ti fi wa ara wa lẹ̀ fún yín gbogbo ntẹ́ ẹ bá ń wá ní solution pátápátá àmọ́ fàṣìkò lẹ̀ àmọ́ dáhùn kálukú lóhùn àmọ́ provide solution kẹ́ ẹ mọ́ bá a kó sínú wàhálà spirituality kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán ni
Ọlọ́run ọba ó ṣamọ̀nà gbogbo wa kò ní já sọnù. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.